ìbà lọ́wọ́ olódùmarè ọba atẹnilẹ́gẹ́rẹ́gẹ́ forí ìságbéjì ọlọ́run àìkú mo ṣèbà rẹ o ọlọ́run àìsá ọlọ́run àìdìbàjẹ́ ọba àná ọba òní ọba ọ̀la ọba tó ní gbogbo ọjọ́ ayé kárin èmi ọmọ yín náà ní o láti iléeṣẹ́ ìkòkò àṣà tv Òkunlọ́lá àmọ̀wò yín náà ni mo tún ti balẹ̀ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tòní. àṣà wa ò gbọ́dọ̀ bàjẹ́ o ìdí nìyí tí olódùmarè fi gbé iléeṣẹ́ ìkòkò àṣà tv kalẹ̀ láti máa rán wa létí àwọn àṣà wa àwọn òwe wa báwo la ti pa á kí ni ìparí rẹ̀ báwo la sì ti lò ó ìdí nìyí tí olódùmarè fi gbé àwa kalẹ̀ o. àṣà yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ o kárí ọ̀rẹ́ mi olórin ọlábísí ìyẹ̀rú ọmọ wọn lókè o. òwe yorùbá wo la yẹ̀wò fún tòní òwe yorùbá tá a wò náà ni pé yorùbá ní bí ẹ̀rùn bá ti bá kókò lẹ́ẹ̀mejì kágbìn ní ìlú tọ̀ gbogbo àná la mọ tí wọ́n ń pè ní ẹ̀rùn òun náà ni ìgbà àkókò tí òjò bá dáwọ́ bóyá láàrin oṣù kọkànlá sí oṣù kejì ọdún tuntun kó tó di pé òjò mìíràn dé a sì mọ tí wọ́n ń pè ní kókò oríṣi iṣu kan ni tá à ń pè ní kókò àwọn olóyìnbó pè ní kokoyàmù yorùbá wá ronú wá ní bí ẹ̀rùn bá ti bá kókò lẹ́ẹ̀mejì ìparí rẹ̀ ni pé ká gbìn ní ìlú tọ́ gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà kíni tí yorùbá gbà lérò tí wọ́n fi pòwe yìí òun náà ni wípé tá a bá ń ṣe nǹkan ní oríṣi ọ̀nà kan tí ò mú èrè tá a fẹ́ wá tí èrè tó mú wá ò tẹ́ wa lọ́rùn bóyá iṣẹ́ ọwọ́ ni bóyá òwò ni bóyá oko là ń dá ni bóyá nǹkan kan ti ẹ̀ ní agòlé bóyá èròǹgbà kan là ń ṣe tí ò tí ì mú èsì tá a fẹ́ wá èèyàn gbọ́dọ̀ tún gbìyànjú kó tó pawódà kó tó àwọn ṣe nì kéèyàn tó ṣe lọ́nà míì yorùbá ní kì í sọ̀nà kan láti rọrùn ìyẹn ni pé kò síbi tá a dé tá a rí sánmọ̀ bẹ́ẹ̀rùn bá ti wá bá kókò lẹ́ẹ̀mejì ká gbìn ní ìlú tọ̀ tá a bá hùwà kan táwa náà rí wípé à ń dẹni ẹ̀kọ́ láwùjọ tàbí nínú ẹgbẹ́ kí ló dé tá a fura ká pa ìwà yẹn dà ká yí ìwà náà kó sí táyé ń fẹ́ lọ́wọ́ wa tàbí tí wọ́n ń retí lọ́wọ́ wa ẹni bá ń parọ́ kè é níyì láwùjọ ẹni tí ń ṣèké kì í níyì lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ìyẹn ni pé ẹ̀rùn ti bá kókò lẹ́ẹ̀mejì lọ́dọ̀ wa nu ká gbìn ní ìlú tọ́ mo sọ lẹ́ẹ̀kan pé kì í sọ̀nà kan láti rọrùn bó o dúró yàrá bọ̀ wẹ̀kùlé o rí sánmọ̀ kù síbi odé tó rí sánmọ̀ àwa ni ẹjẹ́ àkíyèsí ìwà wa ìwà wo là ń hù tí ò mú èrè wá ìwà wo là ń hù tí ò ṣètẹ́wọ́gbà láwùjọ kí ni tá à ń ṣe ìgbésẹ̀ wo làwa ń gbé èyí tó lè jẹ́ káwọn èèyàn máa tàbùkù tàbí jìnnà sí wa ẹjẹ́ wa náà máa rántí òwe yorùbá tó sọ pé bí ẹ̀rùn bá ti bá kókò lẹ́ẹ̀mejì ká gbìn ní ìlú tọ́ ẹ jẹ́ káwa náà yíwà wa kó iṣẹ́ yòówù tá a bá yàn láàyò tá a bá rí pé tá à ń ṣe nígbà kan náà oríṣi ọ̀nà kan náà táwọn olóògbé ń pè ní mẹ́tọ́ọ̀dù tó bá jẹ́ pé ọ̀kan náà la fi ń ṣe nǹkan kan náà èsì kan náà ni ó máa mú wá gbogbo ìgbà ṣùgbọ́n tá a bá pawódà tá a táwo ṣe tá a tún gbégbá ọ̀nà míì á rí i pé yóò mú èrè wá yóò sì mú èsì tá a fẹ́ wá ìdí nìyí tí yorùbá ṣe ń pòwe wípé bí ẹ̀rùn bá ti bá kókò lẹ́ẹ̀mejì ká gbìn míì ló tọ́ tó ibi ìlú Òkunlọ́lá àmọ̀wọ́ ọmọ orí làápàtẹ aṣọ ọ̀rùn làápàtẹ ẹlẹ́kẹ̀ bèbèdí ni wọ́n pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ ibi ìlàgbèsẹ́ rí wálé lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà tv fún tọ̀sẹ̀ yìí láṣẹ olódùmarè èmi a máa wípé mẹ́lẹ̀ oṣù sí o àfẹni tí ò ní bá láyé ìpàdé mi àti yín jọ́ mẹ́jọ ẹ̀yin ní gbọ́bí sí yín ẹ̀yin náà ò ní gbọ́bí sí mi ìpàdé ìwádìí wọ̀ bí ọjọ́rọ̀ ó dìgbà.